Sallu ala nabiyil karim sallallahu alaihi wasallam. Akí gbogbo àwa mùsùlùmí tọ́lọ́wọ́n bá kádàrá kí a ní làákàyè, a sì kí gbogbo wọn tí wọ́n ń ṣe ẹlẹ́sìn wa náà, torí pé mùsùlùmí tó bá lóhun ò ní kí ẹlẹ́sìn míì ń já sí pé kò mọ tí ó ń ṣe ni, kò kọ́ ṣe ànábì Muhammad ni. Torí ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà máa kí àwọn ẹlẹ́sìn mi, kódà tírà wà tó jẹ́ ó yé wa pé ànábì á máa pe àwọn tí ò ń ṣe ẹlẹ́sìn mùsùlùmí tí ó máa pè wọ́n wá sínú mọ́sálásí tí wọ́n sì jọ máa sọ̀rọ̀, tí wọ́n jọ ṣe mọ̀ṣáwárà lórí báwo ni ètò ìlú ṣe fẹ́ rí. Oníkálukú á sì máa lọ, ànábì ò sì ní kọ́ torí ẹ̀ kan lọ wẹ jánábà kan tó wọlé. So sallallahu alaihi wasallam. So kábáwá rí mùsùlùmí lónìí tó wá ní báwo ni ti kìrìsìtẹ́nì, báwo ni ti kíní, kò mọ nǹkan tí ó ń ṣe ni. Ìjẹ́ èèyàn wa ọ̀tọ̀ ni, ẹ̀sìn wa ọ̀tọ̀ ni. So ọkàn wa lẹ̀sìn wa ń bẹ, kì í ṣe inú ara wa. So la ṣe gbọ́dọ̀ máa kí àwọn ẹlẹ́sìn wa. Torí ẹ̀rín á máa pa nígbà tí bá rẹ́ lòmíì tó máa ní òun bá kìrìsìtẹ́nì jà ó, òun bá mùsùlùmí, kílẹ̀ ń bára yín jà fún. Ẹni tí ò tó jà ara ẹni gbè, tó jà ara wa gbè, aláàfẹ́ gbèjà Ọlọ́run, ṣó pọ́síbù? Ṣé tá a bá tó jà ara wa gbè, ẹ wo tó ṣẹlẹ̀ ní Nàìjíríà presently, wà nínú hardship economy tí gbogbo ẹ̀ le kókókókókó, everybody ò rí nǹkan kan jẹ mọ́. Kódà àìmọye bàbá tó ti sá lọ ńlé, àìmọye ìyàwó tó ti dáyà láyà nítorí pé ó fẹ́ jẹun tó jẹ́ pé wọ́n sì máa kọ́kọ́ tìpù ẹ̀ ní chẹ́ǹjì kan tó bá ní nǹkan pọ̀ kó lè rówó yẹn wá fi bọ́ wọn mọ́lé. Ààrí yẹn sọ, ààrí yẹn pariwo, kájẹ̀ pariwo lọ́wọ́ gọ́ọ̀mẹ́ntì pé ẹjọ́ ẹ ṣàánú wa, ẹjọ́ ẹ ṣàánú wa, kí kìrìsìtẹ́nì kájọ panupọ̀ pẹ̀lú mùsùlùmí àti ẹ̀sìn yóò kó lè ló máa ṣe, káwájọ máa bẹ ìjọba pé ẹ̀yin ìjọba ẹjọ́ ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa, ẹ gbà wá. Àṣẹ yẹn kìrìsìtẹ́nì ń bú mùsùlùmí, mùsùlùmí ń bú kìrìsìtẹ́nì, oníṣẹ̀ṣe náà ń búra wọn, oníkálukú wa lọ ń gbé eléyìí àgbé kùránì, eléyìí á fi bú eléyìí, eléyìí àgbé páìpù, eléyìí á fi bú eléyìí, eléyìí àgbé eléyìí á fi bú eléyìí. Ẹjọ́ o, ta lẹ̀ ń gbèjà o? Ta ni èmi ń gbèjà? Ta ni wọ́n ń gbèjà? Ta ni gbogbo wa ń gbèjà gan? Ṣọ́lọ́hun. Ṣọ́lọ́hun tó ní làtúnṣakún àǹfúṣakún wúwọ́ lọ́wọ́ bímọ ní takọ̀. Ṣọ́lọ́hun tó ní ẹnì kankan yóò gbọ́dọ̀ bú gbọ́dọ̀ wò pé mo dájú lágbájá lọ torí èmi mo mẹni tó mọ́nu yín. Ṣé yẹn lẹ fẹ́ máa fi bára yín jà? Ṣé yẹn lẹ fẹ́ máa fi búra yín? Ẹ wá bọ́ sórí social media, ẹ máa wá wíwó òwò lẹ́nu. Torí èmi ó bọ́lọ́hun ṣe dá èmi ni wípé gbogbo wa nìkan náà, inú ọkàn wa lẹ̀sìn wa ń gbé. Ẹ̀sìn tèmi inú ọkàn mi ló wà, ẹ̀sìn tiẹ̀ náà inú ọkàn ẹ ló wà. A ní ìdàtí pé anybody. Mùsùlùmí tẹ́ bá rí tẹ́lẹ̀sìn kan bóyá ó gbé kùránì, ó ń dáná sun, ó lọ ra kùránì tiẹ̀ lọ́jà ni, kì í ṣe kùránì tiẹ̀ ló sun, kì í sì ń ṣe kùránì ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá ti ní máìndì bẹ́ẹ̀, kò sí tó máa ṣẹlẹ̀ sí ẹ̀. Ṣáwo ò lè fi wájú ànábì rárá ni? Àìmọye ìgbà tí wọ́n bú ànábì, àìmọye ìgbà tí wọ́n so òkúta fún ànábì téyín ànábì kan, tó ti bẹ́ẹ̀ náà tọ́lù àmọ̀lẹ́kà Jibril bá dé wá bá ànábì pé ànábì kí ni ká ṣe fún wa ni a ní ká fi wọ́n lẹ̀. Àwọn ò bá gbà Islam, àwọn ọ̀ràn wọn àgbà lọ́la. Àwa mùsùlùmí, nígbà tó tẹ̀ jẹ́ pé àwa mùsùlùmí láàrin ara wa ń bára wa jà, ẹ rí pé nǹkan ṣe wá. Mùsùlùmí sí mùsùlùmí à ń bára wa jà. Èmi ń bá mùsùlùmí alùsúnà jà, alùsúnà ń bá tẹ̀bìlíkì jà, tẹ̀bìlíkì ń bá alùtọ̀rí kọjà. Kí là ń jà lé lórí? Torí àpò. Ìbá má jẹ́ bẹ́ẹ̀, ẹ wo èyí tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Gbogbo wa kàn ń lọ pé ọba ni ẹjẹ́ àgbàgbé àbòsí àti wípé irọ́ burúkú. Ẹ rí pé ìgbà tí Ṣùbẹ́rù lọ́ba níkà, ó fẹ́ ka nǹkan kan kalẹ̀, ó ní ìdí mẹ́ta kan wà tóun fẹ́ fi sọ wípé ọba wa wọn ò ṣàbòsí, ọba wa ò ṣàbòsí lè tọ̀, ẹ̀yin gangan ní wèrè
amukú mẹ́kan torí ń tẹ́ jẹ ìgangan lólórí alábòsí. Àkọ́kọ́ nígbà tẹ́ sọ wípé ẹ fẹ́ ṣe tẹ̀fsírì tí wọ́n ní ẹ̀ lẹ́tọ̀ọ́ àti ṣe tẹ̀fsírì, ṣé bẹ́ẹ̀ tí ń ṣe tẹ́lẹ̀ nìyẹn? ṣé ìmáàmù ìlú kọ́ ló ń ṣe tẹ̀fsírì? ṣé mùfásírù kọ́ ló ń ṣe tẹ̀fsírì? ṣèbí inú mọ́sálásí ọjà agbólẹ̀ tí ń ṣe tẹ̀fsírì tẹ́lẹ̀, báwo ló ṣe wá dénú họ́ọ̀lù tí bá ń ṣàbòsí? Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, ẹni wọ́n ní kọ́ má kírun ní yídì kan ibì kan ni kí wọ́n ti kírun, right? Òótọ́ ni, because ìmáàmù ìlú ló lẹ́tọ̀ọ́ àti kírun. Kápẹ́ńtà tẹ́ bá lọ gbé tó lọ ń kírun níbòmíì àti gbogbo yín bẹ́ẹ̀ sẹ́ẹ̀tì irú yín bẹ́ẹ̀, ẹ rí i pé làákàyè yín kú látara àbòsí torí olè àti ó dá irun tẹ́ ẹ lọ kí yẹn torí kí lẹ ṣe lọ kí. Nígbà tó ní ẹ má lọ kírun bìkan bíbá ẹnikẹ́ ti kírun tí wọ́n wá ṣẹnu wọ́yọ̀wọ́yọ̀ láàárọ̀ ètò ń sọ ibi tẹ́ ẹ ti lọ kírun yẹn torí àpò yín kọ́ lẹ ṣe lọ kí. Ẹlẹ́ẹ̀kẹta, èyí tó sọ yí pé ọba ní kí wọ́n padà sílé kí wọ́n lọ fi ilé yanjú ẹ̀. Àkọ́kọ́ tó kọ́kọ́ sọ ó ní igun kìíní ti wá, igun kejì ti wá, wọ́n ti wá sáàfin, àbí ní tí ìmáàmù fún ara rẹ̀ wà bẹ́ẹ̀. Kí wá ní rísì tó bá tún ṣe ní pé kí wọ́n lọ sáàfin sílé wọn kó tún lọ yanjú ẹ̀? Kí ló tọ́gbà ò lè bá wọn yanjú ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀? Torí pé òpònú ló máa sọ̀rọ̀, òpònú kọ́ ló máa gbọ́ ọ̀rọ̀. Nígbà tí ọba ti pé igun kìíní àti igun kejì wá sí ààfin tí wọ́n ti jọ jókòó láàfin tí mọ̀ọ́mù sì wà ń bẹ̀, tọ́sí tó oníkà ọ̀tún ti sọ̀rọ̀ òsì ti sọ̀rọ̀, kí ló tún fa pé kọ́ lọ lé wọn lọ ṣe kí ni kọ́ lọ yanjú ẹ̀? Ìmáàmù sì ní pé ó dàtẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ lọ ẹ jẹ́ ká kú lọ sí kóòtù kí kóòtù bá wa dájọ́ ẹ̀, kí wá ló fa wàhálà? Ṣùgbẹ́rù tó bá fẹ́ sọ̀rọ̀ o máa ní làákàyè láti sọ̀rọ̀ síta. Ó ti yé, tó bá jẹ́ onílàákàyè láti sọ ọ̀rọ̀ síta ni ó mọ̀ wípé ó yẹ kó máa ronú jinlẹ̀ tó ráwọn tó fẹ́ gbọ́ ọ̀rọ̀. So pọ́ìntì ẹ mẹ́tẹ̀ẹ̀ta tó mú wá o ni mo fi bẹ́ẹ̀ sọ́lẹ̀ yẹn o. Àbòsí òun ló ń ṣe yín àìrí kan jẹ mọ́. Màá sọ rísì kan tó máa mú rísì wọn wá díẹ̀díẹ̀ ni. Rísì àkọ́kọ́ tí ó já sí wípé ọ̀tẹ̀ yẹn fi pọ̀ fún bàbá wa Sheikh Dr. Tọ́lì àti Yunus ni wípé tẹ́lẹ̀ nígbà tí mọ̀ọ́mù àná ń bẹ́ẹ̀ ìmọ̀ọ́mù àná tó bá ti ṣàdúrà bẹ̀rẹ̀ bàbá kan máa jókòó ni. Pàràkò yìí ni ó ṣe gbogbo ẹ̀ láì ṣe pé pàràkò yìí ni ìmọ̀ọ́mù wá dé pé èmi ni ìmọ̀ọ́mù, èmi ni mo lẹ́tọ̀ọ́ àti máa sọmọ lórúkọ, èmi ni mo lẹ́tọ̀ọ́ àti máa ṣe wáàsí, èmi ni mo lẹ́tọ̀ọ́ àti máa sọ pé ìlágbájá ìwọ ni ó ṣe báyìí, ìwọ ni kò ṣe báyìí. In tó dá wàhálà lẹ́nìyẹn wọn. Ẹbí wọn léèrè tó bá jẹ́ rọ́là ń pa. In tó dá wàhálà lẹ̀ gangan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ìmáàmù yọwọ́ wọn kúrò nínú àkáǹtì mọ́sìkì nígbà tí wọ́n dá àkáǹtì tí wọ́n bọ́wọ́ ń bẹ̀, wọ́n wá yọwọ́ wọn nígbà tí wọ́n ọ̀dẹ̀ gbà. Ìmáàmù dẹ̀ lọ create another àkáǹtì pé àkáǹtì mọ́sìkì míì tá a máa lò rèé o. Wọ́n wá sọ pé ó kẹ́bí ẹ̀ síbẹ̀, ẹbí wọ́n léèrè pé ẹbí ìmáàmù mélòó ló wà nínú signatory mọ́sálásí? Ẹ̀yin kan náà lẹ́ni kò lẹ́bí, ẹ̀yin kan náà lẹ́ni kò níran, ẹ̀yin kan náà lẹ́tún ló kẹ́bí ẹ̀ sí signatory. Àwọn ò wá lẹ́bí ẹ̀ yẹn. Ṣẹ́mọ̀ bó ti di méjì, ẹjá sì dúró ń bẹ̀. Torí ẹ̀ kọ́nà kó ṣàánú wa mùsùlùmí àwa gangan ni pírọ́blẹ̀mù Nàìjíríà. Sincerely speaking, àwa gangan ni pírọ́blẹ̀mù Nàìjíríà. Torí táwọn ò bá lọ ṣàbòsí bàbá wa ọba Ṣọ̀ún wọn ní nígbésẹ̀ kankan tó fẹ́ gbé. Àwa fún ara wa la ṣàbòsí ara wa, àmúkàwé wa ní torí bàbá wa Síwájú Àdínì àti ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ pé ẹ rí wọn mi tí wọ́n ti lọ kí wọn pé torí ẹ̀ pé ó yẹ kí bàbá kan ronú kan tó sọ̀rọ̀. Làákàyè Ṣùgbẹ́rù ó ti kú. Tí làákàyè wọn ò bá kú, how come tẹ̀mí nítorí èèyàn pàdé èèyàn nígbà tó jẹ́ èèyàn yìí ni èèyàn yẹpẹrẹ lẹ́yìn ta ló fẹ́ pè yín? Ibi tá máa lọ́sẹ̀ mọ́ náà lẹ́tí lọ́sẹ̀ mọ́ yẹn. Ó gba àwọn mùsùlùmí lágbàáyé, ẹ má jà rí kìrìsìtẹ́nì kankan bí ọ̀tá wa, àwa fúnra ara wa lọ̀tá ara wa. Ẹ gbọ́ nígbà tí Ṣùgbẹ́rù tún lanu pàkà
tó lóun ò ní ṣàdúrà fún Nàìjíríà pé tí mo ní personal problem sí tèmi tí ń dà mí láàmú ní kí n lọ rí mọ́ gbàdúrà fún Nàìjíríà. Yes, why do I start thinking of myself before the nation? The nation is not providing anything for me. Rather than causing more problem to my life. Àti Ṣùbẹ́rù tó lanu gbàgà tó lóun ò ní ṣàdúrà fún Nàìjíríà. Ìwọ tó ti ìràdúrà ṣe fúnra ẹ̀ gan báwo ló ṣe fẹ́ ṣàdúrà fún Nàìjíríà tó fẹ́ gbà? Àti ẹ̀ gbọ́dọ̀ wọ́n bá tiẹ̀ náà fẹ́ ṣàdúrà fún Nàìjíríà irú ìwọ yóò gbọ́dọ̀ ló fẹ́ bá wa ṣàdúrà àfi ká tètè gbàdúrà wa kúrò bẹ́ẹ̀. Ìwọ tó ṣàdúrà fáyé ẹ̀ káyé balance. How come tó fẹ́ fi ṣàdúrà fún Nàìjíríà? Ó sì pé ẹ Mùsùlùmí. Ànábì sì ní húpùlì wátọ̀nà mí náà lè hìmọ́n. Ànábì ní pé èèyàn ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ lára àgbàgbọ́ ni. So lára pé kéèyàn ó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ ni pé ká ṣàdúrà sórílẹ̀-èdè wa pé kórílẹ̀-èdè wa ó dáa. Nígbà táwa kan ń ṣàdúrà tí wọ́n kàn ní o lè ṣàdúrà fún ìlú o tún wá ń sọ olórí bọ́ǹbù láwà. That I've been telling people in Nigeria that we are sitting on time bomb and it can come but only explode. Bọ́ǹbù nígbà tí kéèyàn tún máa fẹnu pé bọ́ǹbù ṣé o mọ̀ tún mọ bọ́ǹbù ni tó wá ń fẹnu pé bọ́ǹbù gbórí bọ́ǹbù láwà bọ́ǹbù yẹn máa blow ìwà àtàwọn ẹbí ẹnìkan ni bọ́ǹbù máa jó bọ́ǹbù ò ní jó àwa láṣẹ Ọlọ́run o àti ní rí wàhálà. O tún wá ń sọ níbì kan ó ní pé wọ́n na àwọn ẹbí Ayílára kọ́nà náà o àwọn tí wọ́n fẹ́ wá da mọ́sálásí níjọ́ náà ni. Wọ́n sì nà wọ́n kìí sì ṣe pé mọ́ọ̀mù nìkan nà wọ́n àwọn ọlọ́pàá ni wọ́n wá kó wọn nítorí wípé wọ́n fẹ́ da mọ́sálásí rú níjọ́ Jímọ̀ wọ́n wá sí mọ́sálásí níjọ́ Jímọ̀ wọ́n fẹ́ da mọ́sálásí rú ni ìmọ̀ọ̀mù fi ní kọ́ wọn ọlọ́pàá wá kó wọn kìí ṣe pé wọ́n na ilé ẹbí Ayílára kankan. So gbogbo irọ́ tó bá fẹ́ pa máa rò dáadáa kó tó sọ lórí social media gbogbo ẹ̀yin tẹ́ wá ń bára yín jà gbogbo ẹ̀yin olùgbèjà Ọlọ́run tẹ́ ẹ bára yín jà agbọ́ ti Jésù àbí kí ló pè yín gbogbo ẹ̀yin òṣàdínì àbí kí lẹ̀ ń jẹ́ gbogbo orú yín bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kó pẹ́ kó tó yé gbogbo wa Ọlọ́run ò ṣe é gbèjà o ẹjẹ́ àgbèjà ara wa ìlú Nàìjíríà ò ní bàjẹ́ ṣe rí Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o bàbá wa Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ayílára second Ọlọ́run ní jẹ́ ó burú fún wọn gbogbo tí wọ́n fẹ́ ní dáadáa Ọlọ́run á bá wa ṣe fún wọn àwọn ni wọ́n tún kí jímọ̀ fún wa lé ní insha Allah bí kúndúrà ti láì táàtù tó lẹ́yìn wọn táàtù kírun Ṣùbẹ́rù ìwọ máa jò kiri ní wọ́n máa jò wèrè kiri ní bàbá ìmọ̀ọ́mù yín agbọ́pàá bóyá kan bá wa kọ́ mọ́sálásí fún wọn láàfin àmọ́ ṣẹ́rí mo fẹ́ fún bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ mo fẹ́ fún wọn ní strong message tọ́lọ́ bá lè jẹ́ kí wọ́n rí múlò yóò dá púpọ̀. Àkọ́kọ́ mẹ́sẹ̀jì tí mo fẹ́ fún bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ṣe ṣéwù níbi tẹ́ ti ń gbọ́ òun ni wípé bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ à ń gbádùn wá sí yín ẹ máa bá wá sí yín lọ́lọ́run ní jó bàjẹ́ fún yín jàre. Ẹlẹ́ẹ̀kejì nínú mẹ́sẹ̀jì tí mo fẹ́ fún yín òun ni wípé ẹ bá wa wá iṣẹ́ fún Ṣùbẹ́rù bóyá kó máa fọ àgé mọ́sálásí torí àìríṣẹ́ òun ló dá wàhálà lẹ̀. Bàbá wa Parakò yìí náà ẹ bá wa wáṣẹ́ fún wọn bóyá kán máa tíìpù wọn bóyá 2,000 ẹ rí pé ogun á padà ní Ọlọ́run ní jó bàjẹ́ fún yín o. Bàbá wa Ọba Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní jó burú fún bàbá wa Ọba Ṣọ̀ún bàbá wa Gáǹdì Àfọlábí Ọlọ́run á túbọ̀ kọ́ yín mọ̀ ṣe o ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́ o ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́ o ìlú ò ní dàrú mọ́ yín lọ́wọ́ o wọ́n sá wa mùsùlùmí nílé lóko Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwa kìrìsìtẹ́nì gbogbo àwọn ẹ̀sìn yóò kó lè má sí kò ní bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa o Ọlọ́run á jẹ́ kó máa dá sí fún wa a ní mọ̀ṣẹ́ àsì ní jìyà ọlọ́lá ilá ilọ́lá gbogbo àwa táwa nífẹ̀ẹ́ bàbá wa Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ọlọ́run á túbọ̀ máa nífẹ̀ẹ́ wa àwọn táwa kórìíra bàbá wa Sheikh Dr. Tọ́lẹ̀ àti Yunus Ọlọ́run á kọ́ yín gbọ́ o gbogbo ẹ̀dá nífẹ̀ẹ́ mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ẹ̀ sí nínú akóló kọ̀ọ̀kan o
kò sínú akóló ju akóló oríire lọ, akóló ọlà, akóló tó máa gbé yín dálìjọ́ náà. Torí wáàsí tí bàbá wa ìmọ̀ọ́mù ṣe, wáàsí tó máa gbé èèyàn dálìjọ́ náà ni. Ọlọ́run ò ní ṣe wá lẹ́ni iná. Ọlọ́lá haúlá wàlá quwwata illa billah aliyyil azim. Assalamu alaikum.